ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. ní fún ọlọ́run ọba tó sọ wá di àsìkò yìí ọba tó ní wá tó lẹ̀mí wá tó ní ogun tání a tún wà pẹ̀lú ìrìnjú ọlọ́run àlàyé Apostle Adeniyi S. David ọmọ aláyọ̀ tó ìgbà yín pè ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ní olùdásílẹ̀ ìjọ Eschatos Apostolic Faith Salvation International Ministry tí wọ́n ní ìpò bàbá ẹ̀sìn pé àdúrà náà máa fi ń wọ orí ètò ẹ bá súre fún gbogbo àwọn èèyàn wọn tí wọ́n ń wà kárí ayé. Orúkọ Jésù gbogbo ojú tó ń wò mí lórúkọ Jésù ojú yín ò ní fọ́ etí yín ò ní dì ìrànlọ́wọ́ tí ayé ẹnìkan kan ń béèrè Olúwa yọ̀ǹda rẹ̀ àánú tí ayé wa nílò Ọlọ́run yọ̀ǹda rẹ̀ ẹ ò ní ṣe lásán ẹ ò ní ṣe dádúró ipá ayé ò ní ká yín ọfà ayé ò ní bà wá o ògo Ọlọ́run yóò sì kú jáde láyé wa Jésù Olúwa wa. Àmín àmín kò Jésù. Bàbá ní nǹkan bí ọjọ́ mélòó kan yìí ní ìlú Ọ̀yọ́ Aláàfin Àtìbà wọ́n ní kábíyèsí tuntun ọba Abdulhakeem Ọ̀wọ́adé láti orílẹ̀-èdè Canada ní bàbá tí wàá jọba a sì gbọ́ pé oníṣẹ́ èèyàn ló àwọn tó dupò pọ̀ wọ́n lé ní mẹ́rìnlélọ́gọ́rin 84 ni wọ́n dupò yìí kó tó já mọ́ bàbá wọn sọ pé bàbá tó jẹ́ ìgangan wọn sínú àwọn tí wọ́n ti fojú sí pé bàbá ń ṣiṣẹ́ tiẹ̀ lọ Canada ni wọ́n dẹ̀ Ifá dẹ̀ mú bàbá ẹni tó dífá náà ìlú ìmú ló wà ìjọba dẹ̀ ẹni tí Ifá mú òun náà ni kẹjá gbé fún ṣùgbọ́n ìkan náà ọmọ ọba Gbádégẹṣin àwọn ti gba ilé ẹjọ́ lọ àwọn Ọ̀yọ́ Mèsì dẹ́pẹ́ àwọn ìran afọbajẹ àwọn náà láwọn faramọ́ ẹni tí ìjọba yàn wọn ni pẹ̀lú èdè tó ṣẹlẹ̀ yìí o bàbá yìí ò ní pẹ́ àti pé bàbá kan ní bàbá gẹ́gẹ́ lọ Canada báyìí pé wọ́n ti kó ní pèbí wọ́n suspend pèbí àbá ti lọ Canada bóyá iṣẹ́ wọn ẹ mọ̀ pé lójoojúmọ́ bàbá ń sí lọ́hùn kó tó di pé ọ̀rọ̀ lọ́bọ̀lọ́ba dé gẹ́gẹ́ bí wòlíì ṣé bàbá yìí ṣé wọ́n á lo ipò yìí àbí ilé ẹjọ́ máa yọ wọ́n àbáwé àwọn Ọ̀yọ́ Mèsì náà máa rọba lóyè. ilé ẹjọ́ o ilé ẹjọ́ Nàìjíríà náà mo ní ta ni wọ́n yọ wọn lè yọ wọn lè yọ láàfin sun níbo náà ti fẹ́ yóò lò pẹ́ wọ́n jẹ̀mú wà lórí wọn kò sí nǹkan yòówù téèyàn lè ẹni tí fámúlẹ̀ èèyàn mú l'Ọ̀yọ́ Mèsì gan mú tí gbókò rẹ̀ wà ní àwọn ọmọ ọba ìdílé ọba náà ti wá ìdílé ọba sì ni mú ọmọ ọba sì ni mú. kódà wọn àwọn ganan kó wálé wọ ìdílé wọn báyìí kí ni ìsìn kó ti fò wọn ìdílé wọn ti pẹ́. kò sí ohun tí ó yẹ yóò lò wọn á lò dáadáa tẹ bá rí gbogbo ọ̀rọ̀ yòówù tó bá lè sọ gbogbo a máa lọlẹ̀ ṣùgbọ́n nǹkan tó lọ́wọ́ sọ tí mo rí nínú ìrìn àjò nígbà tí mo kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ẹni yẹn májẹ̀mú bẹ lórí bàbá yẹn gan májẹ̀mú wà lórí ẹ̀ gan kódà bí òdu yẹn á jẹ oyè ńlá á jẹ nǹkan ńlá gidi táwọn èèyàn máa wárí fún so májẹ̀mú yẹn wà lára wọn ṣùgbọ́n nǹkan kan ni wọ́n gbọ́dọ̀ tó bá ti wọ́n fi ròyìn lójú ni ta ló ń gbọ́dọ̀ lọ. wọ́n ti lọ Canada. ta ló Canada wọ́n jáde ní pèbí láìpẹ́ so ọkọ̀ wo ló bá lọ. Punch ló máa gbé. Punch lọ pèbí ẹja fi gbogbo ẹlẹ́fọ́ lọ́nà tó bá lọ Canada yóò dé sí pèbí tó bá máa tó ọdún kẹta wọ́n ṣiṣẹ́ tí wọ́n bá ti pé ọdún kẹta ẹkọ̀rọ̀ yìí sí kẹ̀dẹ̀ tó bá pé ọdún kẹta wọ́n bá fẹ́ pé ọdún kẹta kọ́ múra àdúrà dandan tó bá ti là yẹn já tó bá ti fẹ́ pé ọdún kẹfà tó bá ti fẹ́ pé ọdún kẹfà tó ń wọ ọdún kẹfà kọ́ múra dáadáa kọ́ gbé ìgbésẹ̀ dáadáa kọ́ gbàdúrà dáadáa kọ́ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ kọ́ wá ìtọ́ni Ọlọ́run kọ́ wá ojú Ọlọ́run tó bá ti fẹ́ pé díẹ̀ kó pé ọdún mẹ́ta tó bá tó fẹ́ pé díẹ̀ tó pé ọdún mẹ́fà
kán wá ojú Olúwa, àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn wòlíì tó lè gbàdúrà fún ọ̀nà tó bá mọ̀ pé Ọlọ́run fi ń gbà jẹ́ àwọn kan wá ojú ẹ̀. Tó bá ti la méjèèjì yẹn kọjá, ẹ gbàgbé ẹ̀. ní kò sí nǹkan tó yẹ ọba àtọ̀yọ́ mẹ̀sí o. Àtọ̀yọ́ mẹ̀sí àti mẹ̀sí yóò jọba rẹ̀. Ó ti jẹ́ méjèèjì yẹn tó bá ti fẹ́ pé ọdún mẹ́ta àtọ̀dún mẹ́fà ibi tí àdánwò dẹ́dẹ́ wà nìyẹn. Wọ́n gbàdúrà dáadáa, Olú Ọlọ́run yóò fà ń gbà wọn, ìgbà wọn yóò tu ìlú lára, a sì mọ̀ sí rere. Kò sí tí èèyàn tó pọ̀ bá ń dùn nǹkan yóò bọ́ sọ́wọ́ ẹnìkan. Tó bá lójòrò wà mẹ́, ó máa ń rí bẹ́ẹ̀ náà. Torí ẹni tí ó bá fẹ́ jẹ nǹkan tán gbábọ́ yẹn ńlẹ̀ níwájú rẹ̀. Àwọn ẹ̀jẹ̀ ní wọ́n ní Ifá gan ti wá upgrade. Canada wọ́n ní ẹ̀mọ́ àtún ìjọba ń sìn. Ẹ jẹ́ ń béèrè ta ni kí bọ́ọ̀lù wa lọ mú. Ifá gò tó lé mọ́ Ifá gan ti ọgbẹ́ ti diaspora ní bá nítumọ̀ lágbolé wọn diaspora ní bá nọ́ọ̀sì. Àwọn tó ń fi yàn lẹ̀ náà mọ ẹni tó ń fi lẹ̀. Àbá àtàjẹ ní òrò náà sí Canada làwọn náà ti wá ọ̀rẹ́ tẹ̀ làwọn àti Aláàfin tuntun yìí. Nílùú sáìdì ibi tí mo ti wá, àṣẹ náà àbúrọ̀dù náà ti wá. Ìpàṣẹ àìpẹ́ Ifá ti Ifá ti mẹ́nu ẹ̀. Kìí ṣe pé Ifá ló lọ mú wọn, àwọn tí àwọn ọmọ ẹbí mú kalẹ̀ fún wọn ni náà máa ṣiṣẹ́ lé lórí. Tọ́n bá mú kalẹ̀ ní tọ́ bá mú kalẹ̀ náà máa ṣiṣẹ́ lé lórí. Ẹlòmíì wà tí àwọn gan ti ṣiṣẹ́ lé lórí kán tó lọ mú kalẹ̀. So ẹni tó bá ṣiṣẹ́ lé lórí náà ni ó kẹni tí ò sí Canada, níbi tó bá ṣàwà náà ti máa mú yàn. Kò mí ìpínyàn wà ní Canada àbí nǹkan kan àbí fáwọn ẹni tó wà Nàìjíríà. Ẹni tó wà Nàìjíríà tí ò bá sí nípò wọ́n fi lè mú kò sí. Ẹ gbọ́ nígbàtí Joseph jẹ ọba ti ẹnugbó, òun wà núgbó níbi bóun náà wà ní tráfù ni. Àwọn tó wà nílé látorí ẹni kìíní kejì kẹta kẹrin tó fi ń lọ bí méje wọn ọ̀rẹ́ nìkankan. Kódà wòlíì ti fẹ́ sí yànyàn, àwọn ọba àwọn tó mú yàn lọ́yọ̀ wọ́n ti fẹ́ sí yànyàn, wọ́n ti fẹ́ gbé yàn wọlé, wọ́n fẹ́ rú yàn wọlé. Ìjọba náà gbọ́n, gbogbo àwọn èèyàn náà gbọ́n, ohun tí wọ́n mú ẹni tó mú náà la sọ̀rọ̀ lé lórí. So Dáfídì wà lọ́nà jíjìn nínà wọ́n dẹ̀ lọ mú. So pẹ̀lẹ́ máa ṣẹlẹ̀ bí ká lọ mú ẹ̀mú tó jìnà kọ́sẹ̀ máa ṣẹlẹ̀ inú túbú ni Joseph wà náà tó fi lọ mú náà. Inú túbú ló wà, àwọn tó wà láàfin ọ̀rọ̀ sọ, àwọn tó tẹ̀lé ìkàn ló wọn ọ̀rọ̀ sọ. So èèyàn lè wà lẹ́yìn odi kan lọ mú yàn, kò ń ṣe bọ́mọ lè bẹ́ ní ṣé ó burú jù kó dára fún yàn kó wà lábúrò nìyí. Ṣé gbogbo ẹbí yẹn náà ló máa fi gbéga àtògbò ìlú rẹ̀. Gọ́vùnà ọ̀pọ̀lọpọ̀ gọ́vùnà tó ń jẹ́ ńkọ́. Gọ́vùnà tó ń jẹ́ ńkọ́. Gọ́vùnà mélòó ló wà láti agboolé wa. Sẹ́nítọ̀ tó ń jẹ́ ńkọ́. House of Rep tó ń jẹ́ ńkọ́. Gbogbo àwọn nǹkan tó ń jẹ lórílẹ̀-èdè ńkọ́. Ẹ lọ wo gbogbo àwọn tó ń kó sókè nínú orílẹ̀-èdè Nàìjíríà, ẹ lọ wo ibi tó ń ti kó wọn wá. So èèyàn ò nínú tó bá ti jọ́ ọmọ ọbẹ̀ tí ò bá ń sọ ọmọ ọbẹ̀ nìkan, bọ́tọ́ ọmọ ọbẹ̀ ní ọmọ lébẹ̀ ní bàbá rẹ̀ ti jọba rí kí ló. So ṣé kọ́ lọ mú lóko títí ń gbin èpù ni ayé ìgbà yẹn ṣe kíni o. ọ̀rẹ́ àtijọ́ ni ẹ̀rọ wa ni àgbẹ̀ ni ẹ̀nà ojú náà ti olóko wa ni àkábíyèsí wọn adébàdé fún káàkiri wa. ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọ̀fọ̀bàjẹ́ oníyẹ tó máa gbà lọ́wọ́ fọ́ọ̀mù oníyẹ tó máa gbà lọ́wọ́ fọ́ọ̀mù sẹ́ni tẹ́bí ń palẹ̀ kó fọ́ọ̀mù kalẹ̀ wọ́n lè pé 500 lówó fọ́ọ̀mù ọmọọba kọ̀ọ̀kan sẹ́ni tẹ́bí ń pa lórílẹ̀‐èdè ilé kó yẹn kalẹ̀ àsìkò tí wọ́n kàn lọ mẹ́nìkan lóko tí ó máa sá lọ ìyẹn ṣe kíni o ìyẹn ti kọjá tí wọ́n ní ń bẹ wọ́n mú ọjọba nígbà kan ní wọ́n sọ kíní ẹ̀ nínú ilé tàwa brọ́dà mi kan tó sọ̀rọ̀ rẹ̀ ọ sá lọ ní ọ̀nà bèbìlú kan ló sá lọ nígbà tó ń kọ́ bá póhùn ò jẹun wọ́n bá mẹ́nìkan lọ́ba ń sìn náà bá ní pé kẹ́ wá jọba ń sìn gbogbo nǹkan lẹ́yìn náà fi fà á pé kó ṣe kíni o kan tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tí kò tẹ̀ lọ́wọ́ nìyẹn so Ọlọ́run á rọ̀ wọ́n nú àwọn náà gòkè àmín àmín wọ́n filẹ̀ fún wọn. yá ẹ̀rọ rẹ̀ ti kọ́ látẹnu òjíṣẹ́ Ọlọ́run àlàyé Apostle Adeniyi S. David ọmọ aláyọ̀ tí wàá yẹn ń pè ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ni olùdásílẹ̀ ìjọ Eschatos Apostolic Faith Salvation Ministry International Ministry nínú Èkó wọ́n ní kí bàbá wa Aláàfin tuntun wọ́n ní kò sí yẹ́kíní tó máa yẹ ipò tán wà pé ọmọ májẹ̀mú ni májẹ̀mú wà lórí wọn ṣùgbọ́n bá ipọ́dún mẹ́ta tó bá lọ pé tó bá ti pọ́dún mẹ́ta tó ń lọ pọ́dún mẹ́ta kí wọ́n bọ́ lọ́rìn bá ti lọ pọ́dún mẹ́fà náà kí wọ́n bọ́ lọ́rìn wọ́n ní bá ti lè lẹ́yìn yẹn ayọ̀ ló kù ayọ̀ ló máa kárí gbọ́ bàbá ká tó máa lọ fóònù nọ́mbà yín 090 18 43 17 16 a ní ìgbà lọ lásìkò yìí a tún padà lágbára Ọlọ́run ẹ̀yẹ̀ nípò àlọ́ nípò ó dàbọ̀.